kalẹ́ sà. Kí lẹ̀ ń là kọjá sà? Mo fẹ́ ìyàwó kan ni, ó dẹ̀ bí ọmọ méjì fún mi. Yes, sir. Látìgbà tó ti kọ́ méjì lọ, kò pè mí pé nípa nǹkan skul àwọn ọmọ. Ó dẹ̀ máa ń sọ fún pé kó máa pè mí tó kí máa ṣe ẹ̀tọ́ lórí àwọn ọmọ yẹn, bẹ̀ kò pè mí látìgbà yẹn. Kí lẹ wá fẹ́ lórí ètò sà? Pé kí ni mo lè ṣe sáàrin yẹn ni sà? Nígbà tí ò pè yín sẹ́yìn pé sà. Èmi pé mo ní kó sẹ́ndì account number àwọn tíṣà yẹn fi sí mi, bẹ̀ kò sẹ́ndì ẹ̀ sí mi. Kí ni age àwọn ọmọ tó kó lọ sà? Ìkan 12 years, ìkan bíi 4, ìkan tí ń wọ 5 years ti lọ báyìí. Ó tọ́dún mélòó tó ti kó àwọn ọmọ yẹn lọ sà? Kò tí ó máa pé ọdún kan lọ́nà 28 oṣù kẹjọ. Ẹ ti ń gbọ́ àwọn ètò mi tó gbà wo sàdáde? Kí lẹ́ sà? Ẹ ti ń gbọ́ àwọn ètò wa ń bì báyìí pápájọ ètò mi tó gbà wo sà? Ó ti lé lọ́dún méjìlá. Tẹ́ ẹ ti ń gbọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Wàláhì ó yẹ kẹ́ ẹ ti mọ̀ dáhùn tí màá fi dá yín lóhùn. Nígbà tó jẹ́ single mother tó kó ọmọ lọ kó làkàtà ọkọ ẹ máa gbọ́ mi alàgbà. Wọ́n ní kó wá jẹ sàárà ọjọ́ wọnú. Èmi ò kánrú àwọn obìnrin mi nǹkan wọn rí o. Ìwọ tó bá fẹ́ gbàdúrà tó fẹ́ fẹ́yàwó ó jẹ́ gbàdúrà dáadáa. Ẹ tó bímọ fún tírélà gbàrin yín kọjá. Ó jẹ́ ní pé òkè o tírélà ti gbàrin àwọn kọjá o. Ayé ò parẹ́ síbẹ̀ ní tó wà láàrin méjì ò ní bàjẹ́. Kí ló lè ṣe inú rẹ lè débẹ̀ náà ni? Àbí nítorí pé ǹjẹ́ kí ọkùnrin ǹjẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀ tó wà lẹ́mìí ẹ̀yẹn náà ni ló fi jẹ́ pé irú ọkùnrin yẹn ó fẹ́ sanwó iléèwé ọmọ oní kó fi sílẹ̀ ó fẹ́ sẹ́ndì owó oúnjẹ oní kó fi sílẹ̀ ṣé inú rẹ̀ lè débẹ̀ náà ni ṣé wọ́n ló lẹ́mìí ẹni àmẹ́yẹ tó ṣe bẹ́ẹ̀ tó lọ ń lù pa dànù tó jẹ́ pọ́kùnrin tí ò ṣe ìkan gangan ló jẹ́ǹjẹ ọmọ yẹn ló jẹ́ǹjẹ àwọn ọmọ yẹn. Wọ́n ní o wá jẹ sàárọ̀ lọ́jọ́ wọnú ẹ̀ẹ́dẹ̀ tó pèsè orí ètò ẹ kú òní ẹnìkan ló pè lẹ́ẹ̀kan sìn ìgbéyàwó almost 17 years tán ti jọ túká ló pèsè orí ètò yẹn ìtàn máa ń jẹ ìtàn máa ń mu tó fi wo age 23 age 21 age 19 ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin yìí ò mọ̀ wọ́n wá ń pè é ó ń blọọkù láyà wọn. Ẹnìkan ló pè wọlé sìn tó fẹ́ tọ́jú ọmọ tiẹ̀ tóbìnrin ò fún láǹfààní àti tọ́jú ọmọ yẹn ṣe é pé láyé yóò balance. Alàgbà ṣé ẹ gbọ́ ti tọrọ sà ṣé ẹ ti rì má rì ẹ gbọ́ tèmi bàbá yìí tí ọba ní yín fẹ́ mẹ́ lọ rì má rì ti yín tó ti yé yín sà tí ò bá pè yín fún oúnjẹ àwọn ọmọ tàbí owó iléèwé àwọn ọmọ ẹnáwó ti yín síbòmíì sọ̀rọ̀ mi ti yé yín sà. Tọ́ ọmọ bá dàgbà tán bá fẹ́ ṣènáwó kọ́ lọ rẹ́ǹtì bàbá fáwọn ọmọ ẹ̀. Obì tí bá ṣe bẹ́ẹ̀ tí bá máa ń lẹ́yìn tó dáa lẹ́ẹ̀jẹ̀ kí bàbá ọmọ yẹn ò sí láyé. Tó wá lu agídí tó bẹ́ẹ̀ gẹ́ amọ̀pọ̀kùnrin yẹn jẹ̀bi ẹ̀. Ọkọ tó wá lọ fẹ́ tó ń ṣubú léèwẹ̀ ń tiẹ̀ ní wàá ṣe bàbá ọkọ. Ní ọjọ́ nǹkan ẹ̀yẹ tó yẹ kí ọkùnrin yẹn wà ń bẹ̀. Ẹ wá ní marriage tí ọmọ yẹn ṣe ẹ ní marriage yẹn máa ní àlùbáríkà. Ṣé ìre tó wà lẹ́nu bàbá yẹn tí ó fún àwọn ọmọ yẹn ìjàwó àti ọkọ ẹ̀ ọ̀tọ̀ ọmọ gbọ́dọ̀ gba ìre lẹ́nu bàbá tiwọn. Ó mú agídí inú yẹn èmi mo tọ́jú yín dàgbà èmi mo wò yín dàgbà mo rubiri sọ pé dánwò tẹ́ fi lọ sílé ìwé. Ó wá lọ wáyà ẹnìkan fámílì kìyín òun ló ṣe bàbá ọkọ tàbí bàbá ìyàwó. Ìgbésí ayé tiẹ̀ tó ní k-leg ó tún fẹ́ kó bá àwọn ọmọ ọlọ́mọ tó ṣe bẹ̀rẹ̀ àjò ìgbésí ayé tiwọn. Alàgbà ẹ gbọ́ tèmi sà kí ni èjì yín sà. Mo ti lọ bẹ́ẹ̀ láti 35. Èyí tèmi ó sọ lélẹ́yìn tó bá ṣe é yanjú ẹjọ́ yanjú ohun tó bá ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ṣó ti yé yín sà tó bá ṣe é yanjú tí wàá dẹ̀ ṣe é yanjú ẹ mú fún pẹ̀lú ìgbésí ayé yín ẹ mójútó ìgbésí ayé yín sà. Tó bá béèrè owó ẹ fún wọn tán bá dẹ̀ béèrè kówó yín sápò. Inú obìnrin mi lè débi pé àní yóò tún change surname yẹn kúrò surname ọkọ ẹ̀ á tún change ẹ̀. Á lọ surname bàbá ẹ̀ láti lọ fún ọmọ ẹ̀ nílé ìwé
ibi tínú ẹ lè dé ṣé inú líle náà ń pè yẹn ni àbí àgọ̀ àbí stupidity náà ń pè é àgọ̀ nìyẹn náà inú líle kọ́ náà ń pè yẹn náà. wọ́n ní wọ́n wá jẹ sàárà ọ̀sọ́pọ̀jọ́ wọnú ọkọ ẹ fẹ́ tọ́jú ọmọ tó mú lọ tó ń fakọ́ sí ọmọ ríbi ṣe sí o